ọmọrọ̀ lórí tí òkú bá kú tó dẹ̀ jẹ gbèsè nílànà Islam kí ni tí Ọlọ́run sọ nípa ẹ̀ kí ni tí ànábì sọ nípa ẹ̀. àkọ́kọ́ náà ẹ jẹ́ ká mọ̀ kíní kan o, Ọlọ́run ò fi ojú kékeré mú ọ̀rọ̀ gbèsè. gbèsè wà nù nǹkan tí kìí jẹ́ kádùrá ẹ̀dá ó tètè gbà o, bí gbèsè bá pọ̀ lọ́rùn èèyàn àfi tó bá jẹ́ pé ara ní kò rí bí san lókù. gbèsè ó wà nù nǹkan tó lè tètè sọ̀yàn di kèfèrí níwájú Ọlọ́run o. Ọlọ́run fẹ́ràn tá a bá jẹ gbèsè ká san gbèsè yẹn lásìkò. kódà tẹ́ bá wo the longest verse of the Holy Quran, háyà tó gùn jù nínú Quran, háyà gbèsè ni. Ọlọ́run ò fẹ́ ká jẹ gbèsè ká má san. òun la wá bá dórí ọ̀rọ̀ òkú. bókú bá kú kán tó gbé bọ́dì ẹ̀ nílẹ̀, apá kan ṣẹ̀ríà sọ pé kán tó wẹ̀ àtọ́ gbogbo gbèsè tó bá jẹ nìkan san kán tó gbé òkú ẹ̀ ńlẹ̀. kì í ṣe pé gbàtà bá sìnkú tán kẹ́ ẹ tó wẹ̀ àtọ́ ẹ béèrè pé ta ló jẹ lówó kán mú nínú dúkìá ẹ̀ tó bá ní kán fi dí i. tàbí bẹ́ẹ̀ dẹ̀kọ́ apá kan ṣẹ̀ríà ní rárá o kán tó kírun sí lára ni. bó ṣe wà ní Quran chapter 2 verse 282, ìyẹn the longest verse of the Holy Quran. Ọlọ́run ti ní ẹ máa kọ gbèsè sílẹ̀. ẹ wà tìgbà tí arrangement yẹn ti wà nínú ṣẹ̀ríà, ẹni tí ó jẹ gbèsè kódà bówó kéré má fojú forí pé èló lélẹ̀ èmi àtọ̀rẹ́ mi ni. Quran ní ẹ̀kọ́ sílẹ̀ faliyumlil kó sáìn kan tó pín ogún òkú wọ́n gbọ́dọ̀ yọ gbèsè tó jẹ. kódà tí wọ́n bá jẹ́ pé gbogbo ogún tó ní gbèsè ló gbé lọ kán gbà fọ́lọ́run ó pè wọ́n ju kókù yẹn ó máa fi pè ránṣẹ́ sáwọn ọmọ ẹ̀ láyé lọ. ẹni tó kù bá wá jẹ lówó tó bá jẹ́ pé fúnra ẹ̀ ló lè sọ wípé mo yọ̀ọ̀da owó láyé àti lọ́run, eléyìí ní ládàá níwájú Ọlọ́run, ó sì tú òkú yẹn sílẹ̀. nítorí náà kò sí ní tó burú ká béèrè o, àmì ètò dáa jù ní pé ká tó sìnkú ká béèrè rẹ̀. báyìí ò bá gbà wá a lè ṣe ń ta lè ṣe lẹ́yìn ni láì ní gbé sójú kámẹ́rà a lè announce gan gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ lágbájá lówó ẹ lọ́ọ́ bá lágbájá, gbogbo ẹ̀yin tó jẹ́ pé òun náà jẹ yín lówó ẹ lọ́ọ́ bá lágbájá, ẹ lọ́ọ́ ṣàkọsílẹ̀ lọ́dọ̀ rẹ̀. ó kù yín ó kùjọ́ tẹ́yìn náà ó pàdé Ọlọ́run. majority èèyàn ló jẹ́ pé tó kù bá ti kú wọn yìí ronú pé n tó ṣẹlẹ̀ sẹ́niyẹn ń bọ̀ á ṣẹlẹ̀ sáwọn náà. tó bá ti kú báyìí wọ́n gbàgbọ́ pé yes oríire ti dé báwọn nìyẹn. n tó dáa jù ní kán mú owó òkú yẹn kán lọ san fún un. abá kan ní àkọsílẹ̀ ọ̀kan nínú àwọn sàábà ló jáde láyé, wọ́n lọ sójú ogun ni. ó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ló fi lọ sójú ogun. ó wá ní góòlì kan níbi àpò aṣọ rẹ̀, ó wá kú. ẹnìkan wá mú nǹkan tó lọ sín, ẹnìkan wá mú góòlì yẹn ó mú sápò. nígbà tó dojú oorun ọ̀kan nínú àwọn sàábà ló lálàá tí òkú yẹn ń sọ fún pé nǹkan tó kù òun kù táwọn ẹbí àtìyàwó àtọmọ fi jẹun ní góòlì tí wọn yọ lápò òun o, ẹ sọ fún lágbájá kó bó mú góòlì òun. tó bá sì lóun kọ́ ibi báyìí ló fi góòlù mi sí. wọ́n sì débẹ̀ wọ́n sì bá góòlù yẹn lóòótọ́, so ẹ̀rí ti wà. wọ́n dá góòlù padà fẹ́ni tó ní góòlù, wọ́n sì dájọ́ tó yẹ lórí ẹni tó lọ yọ nǹkan lára òkú. ẹni tí wọ́n even tí wọ́n ò bá yọ Ọlọ́run mọ ibi tí ó ti yọ lára ẹni tó gba nǹkan òkú o. ló fi já sí pé ẹni tí bá ń kírun tí ń gbààwẹ̀ tó gbọ́ Ọlọ́run gbọ́ tí gbèsè bá pọ̀ lọ́rùn ẹ kó o tó ṣàdúrà méjì kọ́kọ́ máa ṣàdúrà pé Ọlọ́run bá ń clear gbèsè ọrùn mi. gbèsè kì í jàdúrà ó tètè gbà, gbèsè kì í jẹ́ kéèyàn ó ní freedom. Ànábì ní gbèsè jẹ́ nǹkan tí máa mú yàn parọ́ jù. kò sí bẹ́ẹ̀ yóò ṣe jẹ gbèsè tí ò ní parọ́. there's no way bí ó fẹ́ parọ́ gbèsè tó jẹ yẹn gangan ó ti láti bo rẹ̀ láṣìírí. eléyìí lòfin Ọlọ́run o, ẹni tó bá fẹ́ kó tẹ̀lé. àbí Ọlọ́run kó túkùn gbèsè lọ́rùn gbogbo àwọn tí wọ́n ń jẹ gbèsè. kò sí ń tọ́fà ẹkọ́nọ́mì orílẹ̀-èdè yìí ó ti sọ 45% àbí 55% ọmọ orílẹ̀-èdè yìí dòní gbèsè. ẹlòmíì kódà ẹlòmíì bá débi pé ń jẹ gbèsè tí wọ́n máa ń yá owó lórí káàdì. ó bá ti lo sim káàdì kan tó ti fi yáwó yọ sọnù yóò tún lọ rà mí. ó wà lákọọ́lẹ̀ níwájú Ọlọ́run ò gbàgbé o. wàláyọ̀ nkúntaná sí ya lamyansa Allah. bí wọ́n bá gbàgbé Ọlọ́run ò gbàgbé. ẹni ọjẹ lówó tó ṣàgùn sí pé kó kú ọ̀ràn ẹ̀ di méjì àgbákò ẹ̀ di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wájú Ọlọ́run. àbí Ọlọ́run kó má ṣe wá lóní gbèsè o, kó tú okùn gbèsè lọ́rùn gbogbo wa, kó jẹ́ ká gbáyé ìdùnnú, ká rí ìyọ́nú Ọlọ́run ká tó kúrò láyé. mo rò ó wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ṣeé ṣe kó ní í ṣe pẹ̀lú ti Murphy Afolabi
ó possible bẹ́ẹ̀ torí mo rí nǹkan tó jọ lóòótọ́ ni tán bá béèrè pé ta ló jẹ ní gbèsè bẹ́ẹ̀ kò kí ń dá ká máa display rẹ̀ lórí kámẹ́rà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ń gbèsè àtẹni tó jẹ lówó bí ìgbà tí èèyàn tó ń dọ́gbọ́n fẹ́ nìyẹn ṣẹ̀sìn nìyẹn bí ìgbà tá à ń fòkú ṣẹ̀sìn nìyẹn ẹ lọ bá lágbájá ẹ̀yin àkọ́bí ọmọ ẹ̀dá àwọn tí bàbá ẹ̀ jẹ́ ń gbèsè wọ́n mọ̀ wá bọ̀ mọ̀ kó sì nóòtì ẹ̀ dáhùn kẹ́ ẹ̀ dẹ̀ san fún un ẹ̀yin tẹ́ jẹ́ lówó dà tẹ́ jẹ́ òkú lówó dà ẹ máa lọ rí ìyàwó bá ẹ máa lọ rí ìyálé ẹ̀ ọmọ kan ó dúró tì ẹjọ́ máa kọ́lẹ̀ ìwé tẹ́ gbé jáde den gbogbo òwe táwọn náà nílé tó kù yẹn ti sáìn pé lágbájá jẹ mí lówó gbogbo ẹ̀ náà gbọ́dọ̀ gbé jáde o tẹ́niyẹn ò bá san ṣẹ̀ríà ní kan gbé lọ kóòtù kan gba owó òkú padà lọ́wọ́ ẹlòmíì náà by tulas ní ẹ gbọ́dọ̀ gbà subhana rabbika rabbil izzati amma yasifun àbí ọlọ́run fún Murphy Afolabi ààrẹ rí i pé ń kírun adẹ̀rẹ́ rí i pọ́ gbàwẹ̀ ilé tó kọjá lọ yìí gbogbo àwọn tí wọ́n kọ́ fọ́n jáde pẹ̀rẹ̀pẹ̀ bí atawẹ́rẹ́ ọ̀pọ̀ wọn ò ní làákàyè wọ́n ti sọ ìsìláàmù dẹ̀sìn alákatakítí àwọn òní ṣàdúà fún Murphy Afolabi ṣé wọ́n lọ́lọ́run tọ́ da ni àbí wọ́n lọ́ gbàdúà bó o ṣe gan ọlọ́run lè dàlú ọ̀la yàtọ̀ bá mọ̀ pé ti ń bẹ lẹ́nu rẹ̀ ọ̀dà ọlọ́run gan lè má gbà lẹ́nu ó lè jẹ́ pé ẹtẹnu tiẹ̀ gangan lọ́lọ́run ọ̀fẹ́ gbọ́ ó lè jẹ́ pé ni mímọ́ lẹ́ni yẹn wájú ọlọ́run ẹ̀ kúkú mọ̀ wọ́n ló ń kírun wọ́n ló ti bẹ̀rẹ̀ sí gbààwẹ̀ kódà bọ́ bá kọ̀ látẹ̀yìn òkú tó bá kírun tó gbà fọlọ́run ó ti kọ́lọ̀ nífà ẹ jẹ́ ká jẹ́ kí orílẹ̀-èdè yìí ó nísinmi àwùjọ wa society wa ẹ jẹ́ ká jẹ́ kó lálàáfíà wàhálà yìí tó gẹ́ ẹlẹ́sìn Christianity ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn ìṣẹ̀ṣe we are all human being ènìyàn ní gbogbo wa ọlọ́run kan náà ló dá gbogbo wa bọ́bá wo ọlọ́run ní ẹ̀sìn òní pé méjì mẹ́ta law sha'a Allahu laja'alakum ummatan wahida ó wọ ọlọ́run ló ní kẹ́sìn ó pé méjì mẹ́ta mẹ́rin àwa sì kọ́ la ọlọ́run àwa kọ́ la àdájọ́ níjọ́ gbéǹde kí ló dé tá a fẹ́ da yérúká tó dọ̀run ọlọ́run kó ṣàánú wa o ọ̀kan náà ni wa o ẹ jẹ́ ká fẹ́ràn ara wa o ẹ jẹ́ ká dira wa mú lárúbáwò ni wá bá wa tún lu wa ṣe o kò dẹ̀ possible kémi ó wòye pé ẹjẹ́ adalẹ̀ Yorùbá rú kí n máa lọlẹ̀ lárúbáwá kí n máa sá lọ Mẹ́kà láì ní ìwé ìgbélù láì ní físà wàláhì tọwọ́ bá tẹlu ẹ̀ ń tàn ó tún wẹ̀wọ̀n kọ́ wá ní èmi ìmáàmù àgbàre mo dé sílùú Mẹ́kà Nàìjíríà dàrú ẹ sílẹ̀kùn ìlú àwọn ọmọ ìyá mi ni ọmọ ìyá wèrèwó ó ń tàn ó sí ẹ̀wọ̀n kọ́ jẹ́ Christian kọ́ wá ní àti da Nàìjíríà rú Jerusalem ìlú mi ní Jerusalem ó yá sílẹ̀kùn láì ní físà ẹ̀wọ̀n ló ń tàn ó kú sí o tàbí kó jó níṣẹ̀ṣe kó wá lóun lọ sí India kó lóun lọ sí Brazil àtàwọn ìlú tó jẹ́ ìlú ẹlẹ́bọ tó hàn láyé kó wá ní bàbá wo lóde o ẹ sílẹ̀kùn plane ò tiẹ̀ ní gbé kọ́mọ́ kórí burúkú ràn wọ́n nígbà tó wá rí bẹ́ẹ̀ this is the only country tá a jọ ní tá a ní gba físà wọ̀ kí ló dé tá a fẹ́ dàrú nítorí ẹ̀sìn kí ló dé tá a fẹ́ sáná sí. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Adunni Ade. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.